Mayor of Greater Manchester and the bomb fún Isiaka Magaji ní ife ẹ̀yẹ àṣeyọrí. Ní màmá wa Reverend Ajayi Esther bá fi kẹ̀kẹ́ márúwá méje ṣe ọpẹ́ ní iwájú Shina Peters. Ẹgbẹ̀lẹ́ bàbá ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Orúkọ tèmi ni Babájẹ́nrọ́lá, aláṣejù tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa. Ẹ sáà máa sá marathon tẹ̀lé ìròyìn kúmọkùmọ náà. Olúwa Mọ́gàjí kò kú mọ́ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Gajibaf aka the most valuable social life promoter ní ìlú London, tí ó jẹ́ bàbá gbogbo àwọn promoter pátápátá, tí ó jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn tí kìí sì tako ìlọsíwájú ẹnikẹ́ni. La gbọ́ wípé Mayor of Manchester fi àmì ẹ̀yẹ aláṣeyọrí ní ẹni ọjọ́ gbogbo, èyí ni Achiever Award dá a lọ́lá. Àwọn iná ètò bẹ́ẹ̀ gbìyànjú. Andy Bonham ṣe àlàyé bí Gàjí ṣe ra iṣu sísun àti obì àjò pawá fún òun láti Ìgbàrà Odò lákòókò tí òun ṣe ọdún egúngún kan ní ìlú Afghanistan. Àwọn Gàjí ti bí ikú lọ. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́. Land and Then ló ṣe orúbọ̀wọ́ ẹ̀ ní ìlú Peckham. Topotec àti Bilikiu tí ọ̀rọ̀ yìí ṣojú rẹ̀ ní ìlú Manchester lákòókò tí Mayor Andy Bonham lu ìlú gángan sí orí ọdẹ kan tí Dianes kọ lójú aago lákòókò tí wọ́n ń dá bàbá wa lọ́lá. Lọ́jọ́ tí a wí yìí, bí a ti ń wòran ni ìran wo ni ajókótó, ajóbàtà, ajógàngàn papọ̀ mọ́ ṣẹ̀kẹ̀rẹ̀. Andy Bonham kò ṣàìfi ìdùnnú rẹ̀ hàn sí gbogbo ọmọ Nàìjíríà àti iléeṣẹ́ Aflin Promoting African Heritage Limited fún àṣeyọrí tí wọ́n ṣe. Èyí ló mú kí Queen Elizabeth pa á láṣẹ fún Angel Bread ní ìlú Peckham pé kí Olúsọjí fi búrẹ́dì méje tọrọ fún ẹnìkọ̀ọ̀kan ní ìlú London àti agbègbè rẹ̀ fún ìdúpẹ́ tí ó péye fún olóyè Andy àbúrò Gajibaf. Mayor kùsà ìdúpẹ́ lọ́wọ́ Aflin Promoting African Heritage Limited fún àṣeyọrí ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ṣe ní ìlú London. Àwọn náà bá yín dúpẹ́ o. Bonham wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òòjọ́ loró iná múgi, òòjọ́ ni oró ìtàn múlẹ̀. Andy Bonham sọ pé bí òun bá jámọ́ obìnrin lọ́wọ́, iye inú rẹ̀ yóò lọ kí àwọn ọ̀tá heritage fi ẹ̀mí wọn ṣòfò bí wọn kò bá jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀yìn. Àmì èmi náà bá ń sọ. Adé Ìdòwú ló kọ ọ́ sílẹ̀ ní ìlú London nígbà tí Sista Bùnmi tú ní èdè Yorùbá sí èdè Èkìtì. Èmi ọmọ yín Babájẹ́nrọ́lá, aláṣejù tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa, ni mo kà á sí etí ìgbọ́ yín frankly. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ó wù ní kí á pa ajá ní Mùsùn. Àwọn ọmọ Kàlàbá ni kò jẹ́ o. Ìyókù tuntun ní ọjọ́ méje. Imú yín ni kí ẹ máa fi ní ìrọ̀rùn.